sallallahu alayhi wa sallam. àwọn èèyàn yòóbọ̀ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù fún ànábì. sallallahu alayhi wa sallam. bàbá mi Maulana Yahya Salati. rahimahullahu ta'ala. ọlọ́run bá mi ṣàlékún ìkẹ́ fún wọn. àmín. Ya Rabbi ya Ghaffar. اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم أبدي وعلل يكدة من لساني يبكى قولي وزيرا من أهلي هارون أخي شيخ موسى بن جبل أسري وأسرك في أمري الله نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ẹni ọlọ́run bá ń bẹ̀ lára rẹ̀ kó bá ń pariwo ọlọ́run. pariwo ọlọ́run dáadáa kó dùn lẹ́nu. Allahu akbar. bàbá Ṣéhù Músà ẹ̀yin nù ọlọ́nu àníwí jù bẹ́ẹ̀ lọ kí o kù tó kù mọ́ ẹgbọ́n. Allahu akbar. mo tàtàrà tí yín mo kí gbogbo mission board. Sàlámù alaykum sunnatun nabawiyyatun. mo wá tàtàrà mission board mo kí gbogbo ẹ̀yin ìyá mi ó débẹ̀ ó dẹ̀rọ̀. Sàlámù alaykum sunnatun nabawiyyatun. bí bàbá mi bí wọ́n ti ń kí inú ni èyí tó dá mi lójú ni pé ẹ̀mí wọn ti sọ̀kalẹ̀ lóru òní. Sàlámù alaykum sunnatun nabawiyyatun. ìtẹ̀yìn Ansarudeen Abuja tẹ̀sẹ̀ ẹ̀rántí àná ẹ̀sìn mọ̀ pé níjọ́ kan ọ̀gá dàbòdàbò wà á dàbò bíyà. Sàlámù alaykum sunnatun nabawiyyatun. tápà ní jẹ́ bẹ́ẹ̀. Ijabatu ayakumullahu. ó ní ọ̀gá dàbòdàbò wà á dàbò bíyà. ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo tí ń bẹ òní ibẹ̀ máa jọ kan. Salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá mi tí ó máa bọ̀ tílé máa rọ́ ọlọ́run ni ó tó èyí tó ṣe tó láyé. Khuliqna. má lọ bẹ̀. Ayakumullahu salamun alaykum sunnatun nabawiyyatun. mo fẹ́ yín náà mo fi kí gbogbo ẹ̀yin abiyamọ dáadáa tínú yín dùn pé tí wọ́n pè wá. gbogbo tí ń jẹ́ ẹrẹ́kún òjijì kò ní ṣẹlẹ̀ nínú ilé yín. Ijabatu faridun ala kulli muslimin. Ijabatu faridun ala kulli muslimin. mo tara ẹ̀yin ìyá mi mo kí gbogbo ẹ̀yin rijalullahi ẹ̀yin rijalul ghaibi ẹ̀yin ọkùnrin ọlọ́run. Salamun alaykum sunnatun nabawiyyatun. ẹ̀yin alààyè lákì okùn kákí àwọn òkú tí wọ́n ti lọ. Salamun alaykum sunnatun nabawiyyatun. torí níjọ́ kan àwa náà lọ bí tí wọ́n lọ níjọ́ kan. Salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá wa Alhaji Oyetayo
oyè tó di ọlọ́run mọ́sàbá sàdékùn dà bàbá ni. سلام عليكم سنة نبوية. alájí wa Kamaluddin kọ́lọ̀ nkẹ́yìn náà ni. سلام عليكم. kọ́lọ̀ nkẹ́ wa náà ni. سلام عليكم. kẹ́sì ni láti bí ọdún mẹ́rìnlá láti jọ wà Ansarudeen 2010 nìkan la wa be 14 years back. Allahu Akbar. ìtẹ̀lé bàbá wa ọlọ́run lẹ́yìn tẹ́ wá gbẹ̀yìn pẹ̀lú bàbá rẹ̀ 2018 ni. Allahu Akbar. bàbá wa lo ara púpọ̀ lọ́dún tó lọ pẹ̀lú azikiri pẹ̀lú dákọ̀ lọ́hùn pé kọ́lọ́hún kọjá pàdé lọ́dún mi àṣẹ bàbá wọn ò ní pàdé wa inú sàárè ni wọ́n wà. Allahu Akbar. ẹ dákun torí ọlọ́run gbogbo wa tá a wà ń bì kọ́lọ́hún wọn la pípọ̀ wa bá ti pọ̀ yìí kúlú aláwọ̀ ọ̀yọ̀ gan lódìdí ọlọ́run mọ́sàbà mọ́ bá Maulana Amirul Jaysh. Àmín. ẹni ohun rẹ̀ bá lókè jù dáadáa ọlọ́run bá ń kẹ́ òkú tiẹ̀ náà. Àmín. Bismillahirrahmanirrahim. Inna Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. a wà nínú oṣù àlùbáríkà a wà nínú oṣù USA a tún wà nínú oṣù Laylatul Qadri. Inna anzalnahu fi Laylatil Qadri wa ma adraka ma Laylatul Qadri. Laylatul Qadri khayrun min alfi shahrin tanazzalul malaikatu war-ruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. gbogbo ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ tó bá ń pariwo ọlọ́run pé Allahu Akbar. Ìsìláàmù في ليلة القدر. ẹ dákun ẹ tẹ́tí gbọ́ mi láàrin ìṣẹ́jú méjì. Ìsìláàmù la tansa huma abadan. bọ́ ọ bá ń gbàgbé nǹkan láyé tó já sí pé gbogbo nǹkan ló máa gbàgbé ẹrú ò gbọdọ̀ gbàgbé nǹkan méjì. Allahu Akbar. láyé tá a wà ń bẹ yìí gbọ́dọ̀ bá ní kò sì wà lérí iye pé ọlọ́run nǹkan méjì ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀. La tansa rabbaka. La tansa rabbaka. ò gbọ́dọ̀ gbàgbé ọlọ́run ọba rẹ̀. La tansa rabbaka. bọ́ ọ bá ń bẹ nínú ẹni tí ò ní gbàgbé ọlọ́run kàsára sọ̀rọ̀ pé Allahu Akbar. La tansa rabbaka. ó di mélòó? Àkọ́kọ́. ó di mẹ́ni. Wala tansa qabraka. ò gbọ́dọ̀ gbàgbé sàárè rẹ̀. Wala tansa qabraka. La tansa qabraka. má gbàgbé sàárè rẹ̀. gbogbo wa láyé ilé là ń kọ́ àkọ́sàárè. Allahu Akbar. kó sì dá gbogbo wa dángájíà àtẹni tó kọ́lé ńlá àtẹni tí ò rí lé ńlá kan wọ́n kọ́ sàárè fún ọjọ́ kan. Wala tansa qabraka. sàárè 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 àkọ́sàárè máláyé. bàbá mi Amirul Jaysh Yallahu ta'ala anhu. jọ wọ́n dé láti Amẹ́ríkà kan
mo ní bàbá mo rí i pé Amẹ́ríkà yìí ṣe sọ̀mùsọ̀mù púpọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní tó wù mí kẹ́ ẹ ṣe níṣẹ́ ẹ lọ já mọ́tò agbára tó bù háyà ẹ dákun ẹ bá fara ẹ má sùn tí agbára ni ẹ dákun njọ la bá kàràtàkàrà náà bí ma gbogbo fáàrí tí ń ṣe wálé sí láyé náà ìdùnnú wo ni ń bẹ fún mi nísì tí ò rí bàbá mi má láyé. wọ́lá tó ń sọ gọ́mọ́gọ́. kẹ́ ẹ má fi mọ̀ pé bí ń pa wá àbí ìyà ń jẹ wá lójá kan pọ̀ bá ti kàn pọ̀ yìí. ìyá farabalẹ̀. ó yẹ ká gbé ìlú ra wọn ni. àmọ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe pé kẹ́tù máa wá sọ ìtì agbádá mi lónìí tí ò rí bàbá mi yá yìí. ládàrán dànù àìlẹ́kọ̀ọ́ tẹ́mi náà máa wá dànù tẹ́mi náà mọ̀ bóyá ń dọ̀dún tí ń bọ̀. Allahu akbar. La tansa qabraka la tansa qabraka. La tansa rabbaka wa la tansa qabraka. má gbàgbé Ọlọ́run má gbàgbé sàárè mo ní bàbá ẹ dé láti Amẹ́ríkà ẹ lọ já gánà mọ́tò tó dáa. bàbá ní bàbá mọ́ṣáláṣí tí mo fẹ́ kọ́ yìí ń bẹ lọ́kàn mi àfi kí n parí mọ́ṣáláṣí yìí. ẹ ní rí nǹkan ayé kan lójú bàbá mi àṣẹ wọ́n jọ òfèmí àfàgbà nínú àwọn tí wọ́n jọ lo ìgbà pẹ̀lú bunbas àdìsí tí ń bẹ lérí wọn kì í ṣe 1000 àfàwọ̀ àgbà bọ́n òfèmí njọ́ ti Ṣàráwí sọ̀rọ̀ yìí ìpínlẹ̀ àtẹ̀sẹ̀ kọ̀bùràkà ó ní bàná kọ̀bùràkà kọ́bùlà ayé ẹ̀dẹ̀kúlà ó ní ẹ̀kọ́ sàárè kó tó di pé wọnú sàárè o. bàná kọ̀bùràkà kọ́ sàárè rẹ̀ kọ́bùlà ayé ẹ̀dẹ̀kúlà kó tó wọnú sàárè tani kọ́ sàárè mọ́ nù wa kọ́ náà wọ́n. àfáàgbà bùnà òfèmí wọ́n ní ọba Saudi ọdún náà wà lọ bá wọn nílé wípé ìmọ̀ yìí pọ̀ púpọ̀ ẹni ìmọ̀ yìí púpọ̀ àdìsí yìí pọ̀ àmọ́ ẹ̀kọ́ líláyé àfààní ìkọ́lé náà ló torí rẹ̀ wá ìwọ ọba Saudi ó ní tóun wá fún ni pé ẹnáwó sí ilẹ̀ tó bá wù yín ní Mákà yìí kí ni kó kọ́máṣà tó bò háyà fún un. bàná kọ̀bùrọ̀kà kọ́bùlà ayé ẹ̀dẹ̀kúlà ooo. gbọ́dọ̀ òfin mi ó ní ìkọ́lé kódà ní pé tá a fi kó lọ létà kọ́. ṣé ń pariwo Ọlọ́run. inú ọba Mákà ọdún náà wá dùn ó wá padà ó wá lọlé àwọn ọmọ kéwú wá lọ bá àfa wọn ní yá Sheikhana parọ́ rí láyé àmì pàtó ni. ó ní kí ló dé tẹ́ ẹ ní mo parọ́ lónìí ó ní odidi ọba Mákà ó wá bá yín pé ìmọ̀ ipò ẹ̀ nílé láyé ó wá ní ẹ̀ náwó sí ilẹ̀ tó wù yín kó o kọ́ ilé buhaya fún yín ilé gbàlódé ẹ wá lẹ́ ń kọ́lé àwọn tá a sì jọmọ yín a sì mọ̀ pé ẹ̀rọ àlè dínkù tẹ̀ ń kọ́lé. Allahu akbar. àfa wa rẹ́rìn àfa ní ṣe tí wọ́n ń tẹ ní parọ́ sínú ní ìparọ́ à ń kọ́lé lóòótọ́ a sì ní pẹ́ tá a fi kó lọ ní tàǹkọ́. ilaha illallah. wọ́n ní bolẹ̀ wa kọ́lé yín sí àfa ní ẹ̀yẹ kálọ̀ àfa ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó dẹ̀ ń kùlé nígbà wọn dẹ̀ ń kùlé àfa níbi tá à ń kọ́lé náà sí ní sàárè. bàná kọ̀bùrọ̀kà kọ́bùlà ayé ẹ̀dẹ̀kúlà ooo. ilé wa tá a kọ́ náà ní kódà ní pẹ́ tá a fi kó lọ lé náà kò sì pẹ́ sígbà náà àfa àwa bọ́lá kò fẹ́ ìlú ni wọ́n sì bọ́ sálì kìá. la tansa rabbaka wa la tansa qabraka. ǹjẹ́ wọ́n kọ́ sàárè láyé nínú tansaru dín sí lọ́dún yìí l'Àbújá ó náà ní pípẹ́tẹ́ pé wáyé ẹ̀rọ láti àná inú pé yẹn ń kọ́ sàárè lè tẹ̀ kọ́ lónìí. Allahu akbar. torí ẹ̀já sunkún lónìí pé ní
Ramadan 26 a máa l'Abuja tálà àráyè wá lónìí ẹkún àbá tún sun ẹ̀jẹ̀ lónìí. Allahu Akbar. Iṣẹ́ ni pé nǹkan sáré ni gbogbo ẹni ó lọ́wọ́ sí i tá a fi wá nǹkan ìmáàmù la ilaha illallah gbogbo nǹkan lọ́bùn níbi ìtẹ̀rí kọ́ òǹgbẹ òsì níbi obìnrin kó mọ ọyàn gbáyà rẹ̀ amaluka jazaa'uka tani kọ́ sáré mọ́ nínú wa. Bana kuburaka. Bá ti kọ́lé tá a ṣe lérí gidi tá a tọ́jú ilé àti láńlọ́ọ̀dù àti láńlẹ́ẹ̀dì níjọ́ kan wọ́n gbé wa kúrò nínú ilé níjọ́ kan wọ́n gbé wa sínú sàárè. Ìyá dúníà. Má lọ bẹ̀. Bana kuburaka. Bá a ti gbé Amirul Jayshi bàbá mi a kúrò l'Abuja náà ni wọ́n sì láwọn fẹ́ lọ ṣe jẹ́kọ̀ ní Kútọ́nù wọ́n sì múra àti lọ Amẹ́ríkà bá a bá gbà wẹ̀ tán a máa travel gbogbo ìlú èyíkéyìí ìlú tá a bá lè wulẹ̀ ká lọ a lè lọ Amẹ́ríkà a lè lọ London a lọ sinmi gbogbo stress tá a go through fún Ramadan bàbá wa lọ pé káwọn lọ ṣàyẹ̀wò ara wọn káwọn tó máa lọ Amẹ́ríkà wọ́n lọ sí Amẹ́ríkà ní July 10 láìla ọba ńlá. Allahu Akbar. Ṣé báyìí mọ̀ wọn ara rẹ ló ń fúnra rẹ l'appointment. Àwọn kan lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ nísìnyí àwọn kan ti wà nù sàárì. Allahu Akbar. Bàbá làwọn ńlá Amẹ́ríkà lọ́n di 10 of July bàbá sì bọ́ sínú kòtò on the 5 of July. Bana kuburaka qabla an yadkhulahu. Níjọ́ di tiẹ̀ ó yà ẹni tó ní ó kọ Ọlọ́run lẹ́nu tí ó pè tọ́lọ́run ó mọ̀ pé pè nǹkan òun lọ́lọ́run fàyọ lójijì à ń bèlè tà sí ìwọ fùlùfúlù Ọlọ́run júwe agbára rẹ̀ àwa ń gbé bàbá bọ̀ látàjà sí mo ní bàbá yìí ó jì ká tó délé mo ní bàbá ó jì torí inú tí bàbá hẹ́tì láyé ni dáná tẹ̀yìn máa jálu dáná ọkàn sáré tó báyìí àkókò lọ ya mọ́tò bí bàbá ti máa wúlò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa lọ. èmi ètí ẹ̀ dá wọn lóhùn jọ́ tèmi bá gbé wọn pẹ̀lú mọ́tò tèmi máa fà tán yányán ni. Inshallah. mo wá sọ fẹ́ni tó gbé wọn mo ní wọn ọkùnrin tó gbé wọn yìí mo ní ká tó dé lọ ni bàbá mi ó jí mo ní gbogbo gálọ̀pù ayé ni ọmọ wọ̀ ká tó dé lọ ni ó wọ gbogbo gálọ̀pù aláì bàbá òjì inú sàárè ni wọ́n ti tọ́. Bana kuburaka qabla an yadkhulahu. Bí gbogbo wa bá mọ̀ wípé Ọlọ́run lọ́lọ́run bá ń kan sára sọ́lọ́run pé Allah. Wíbẹ̀ dáadáa. Ẹ ń sáfójò. Ṣé gbígbóná ní ìrọ̀ ni? Allahu Akbar. Ọlọ́run rọ tútù, òun wá ń sá fún un. Bàbá tí ọ sínú sàárè tójú òun rọ̀ bó ló sá lọ. Àbí àwọn tí wọ́n ní opportunity irú òru òní yìí mọ́ tàti wà nù. Ṣé bàbá mi ní irú opportunity irú òru yìí mọ́? Ǹjẹ́ kí bàbá mi ó wà láyé kójú ọmọ rẹ̀ jẹ́ yóò kó lójú ọ̀dẹ̀. Ẹ já tara wa díẹ̀díẹ̀ ká tó máa tara wa nígbà lọ́gùn. Nígbà tí wọ́n bá gbé ọ tí wọ́n fọkàn wí ọ tí wọ́n ṣe la ilaha illallah. Ẹgbẹ́ kò jáde ni wọ́n wí. Gbogbo gẹ́gẹ́gẹ́rẹ́ gbogbo gẹ́gẹ́gẹ́ àtowó àtọlá àti iyì àti ipò gbogbo ẹ̀ wọ́n ní ẹ lọ rí ìbọlẹ̀ bí iṣu. Bana kuburaka qabla an yadkhulahu. tó bá rà kọ́lọ̀ ló sọ ọdọọdún yìí o sì fẹ́ dọdún tí ń bọ̀ bá ń ka sára sọ́lá pé Allah wá dìde fọlọ́hún. mo fi ní wáàsí tòní wíwá wa kò ní di kásẹ̀sẹ̀ mọ táyà kan méjì tàbí ìsì wíwá tẹ pé wáyìí wáàsí ni fọwọ́wọ́lù wáàsí. gbólóhùn tí a nábì tó wá ní ká máa wí nínú òru Lailatul Qadri náà láàwì kó fi kẹ́ òkú wa kó fi ṣàánú àwa náà. ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ta dúró fọ́lọ́run ẹ̀yin oníbàndírì
ẹja pé ọlọ́run bí bàbá mi ti pè kọ́lọ́run wọlé títóbi rẹ̀ gbogbo ẹni tí ń bá ń ṣe nǹkan mi kó fi ti ń ṣe é lẹ̀ kó dájú pọ̀ lọ́run. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. 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 Allahumma ìgbóhùn ìyá kó gbọ́dọ̀ mi lára. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. Fa'fu anna waghfir lana warhamna. 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 Ya afuwwun fa'fu anna. Ya Afuwwun fa'fu anna. Ya afuwwun fa'fu anna. Ya afuwwun fa'fu anna. bí tí ń sọ̀kalẹ̀ tí ń tán sí wa àwọn ni ìkẹ́ Ọlọ́run ní ń tán sí wa yẹn. Tanazzalu alayhimul malaikatu. wọ́n láwọn ẹrú méjì Mọ̀lánà Sheikh Musa àwọn ẹrú méjì wọ́n a máa lọ sọ́dọ̀ ọba ayé. wọ́n láwọn ẹrú méjì tí wọ́n máa lọ sọ́dọ̀ ọba ayé. ìkan wa ní Ọlọ́run ní í ṣe nǹkan, ìkejì ní kábíyèsí táwọn ń lọ bá ní ọ̀sẹ̀ ayé òun dáadáa. ìmọ̀ àwa wíbẹ̀ ó ní kábíyèsí táyé ni ó tọ́jú òun ni ó fún un ní dùn tọ̀wọ́n àmà ní kulillahumma malikal mulki tuti limulika man tasha wa tanzi'u limulika mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha biyadikal khayru innaka ala kulli shay'in qadir tulijul layla fin nahari wa تولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. ìyàwó kábíyèsí wa gbọ́ ọ wá lọ sọ fún baálé rẹ̀ pé inú àwọn alubára méjì tí mo wá ìkan lẹ́yìn lè ṣàánú òun láyé Ọlọ́run ò lè ṣàánú. Allahu akbar. ìkan ní Ọlọ́run ní ṣàánú ẹni. inú kábíyèsí wa dùn kábíyèsí táyé ó wà ní a sì jó yé pé àwa là á ṣàánú yà lẹ́nu rẹ̀
Allahu akbar. bọ́ọ̀ bá máa pẹ́ dúdú tó dúró yìí ọlọ́run ló dúró fún ọlọ́run ni ó sì ṣàánú rẹ̀ lónìí sọ pé Allah. kábíyèsí wa ní kí wọ́n lọ wá iṣu ńlá wọ́n wá gé gbogbo tí ń bẹ nínú ẹ̀ wọ́n wá rọ owó síbẹ̀ bámú wọ́n wá ràn pa wọ́n wá ní báwọn méjì tí wọ́n máa tọrọ bára wọn bá dé ẹ̀jẹ̀ wọn yọjú sí mi èyí tí ń sọ pé Allah anta Allah kí ló wá ń bí ogun mọ̀lọ́wọ́ kọ́ ọlọ́run dé tó owó ogun káàkiri. Allahu akbar. ó ní Allah lọ́dọ̀ àwọn onílọ́gà náà gbà tí wọ́n débi Allahu àwọn náà súnmọ́ yìí fi ilmi lọ́gà wọ́n ní Allah ya Allahu ilaha lókè láti arakatuli amuzati ilalami tarifi summa sukinati wa udigimati lamu fi lami lula al-intita isakinayni wa udigimati lamu fi lami thaniya likafirati al-istimali lifinja Allahu halla mahalla la ulma fuduli ọlọ́run náà mọ̀ ní ọ̀pariwo rẹ̀ jákujàku. tọ́lọ́wọ̀n tí kàkọ́lẹ̀ wọ́pọ̀ wà nù sàárè lónìí. àwọn adéwájú kábíyèsí wa gbé iṣu ó wá gbé fèyí tó lóyún kábíyèsí ló lè là wọn. wọ́n ń gbé fún wọ́n wá fún ẹnì kejì tó ní Allahu. أنت الله الملك الحق المبين أنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي بابا سوف يكفوني من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. فسار صلوا بالله ẹjọ́ jòkó. kábíyèsí wá fún ní 1000. náà. Mọ̀lánà Ṣéhù Músà. Adàmọ́lá hayatahu. kábíyèsí wá fún ní 1000 ó sì gbé iṣu fún ẹni tí tó ní kábíyèsí ní ọ̀là wọn. wọ́n wá jáde wọ́n lọ ńgbà wọ́n dojú ọ̀nà wọ́n kẹ́ ń fa tàkà fún ilẹ̀ fatẹ́rà wọ́n lọ rọ̀ síkú. Ọ̀kadìrọ̀ Zakọ̀lẹ̀ àti yàrá wọlé hùtà fìlì bàrí. Ọ̀kadìrọ̀ Zakọ̀lẹ̀ àti yàrá wọlé hùtà fìlì bàrí. Wọ́n kẹ́ fàtàkàfù lè fàtìrà. Kẹ́ fàtàkàfù lè fàtìrà. Kílẹ̀ tó ń bẹ̀rù òṣì, kílẹ̀ tó ń bẹ̀rù ìyà. Kẹ́ fàtàkàfù lè fàtìrà. Wallahu raziqun. Wallahu raziqun. Ẹ dákun ẹ dá mi lóhùn, ta ní fúnni ní jíjẹ. Allahu raziqun. Ta ní fúnni ní mímu. Allahu raziqun. Ta ní pani. Allahu raziqun. Wallahu raziqun. Ta ní fẹ́ yẹ jẹ, ta ní fún kankan yìí lóúnjẹ, ta ní fún gbogbo wa lóúnjẹ. Ọ̀kadìrọ̀ Zakọ̀lẹ̀ àti yàrá wọlé hùtà fìlì bàrí. Ọ̀kadìrọ̀ Zakọ̀lẹ̀ àti yàrá wọlé hùtà fìlì bàrí. Gbogbo ẹni ebi ń pa lóru òní, Ọlọ́run máa pàṣà máa yó wa látòní. Ẹ̀rí bẹ́ẹ̀ ti sàmì jákujáku. Wọ́n wá jáde, Mọ̀lánà Ṣéhù Músà. Adàmọ́lá hayatal imami. Ẹ ń dá mi lọ́rùn púpọ̀, ẹ ní kàgbákò. Gbogbo àwọn ọmọ mi pátápátá, gbogbo àwọn ọmọ tí bàbá mi bí, wọ́n bá gbọ́dọ̀ dé báyìí wọn ní àwọn ń la Àbújá. Bẹ́ẹ̀ni. Àwọn ń la Àbújá. Náà. Ṣéhù Músà ò fi wá lẹ́ ìṣẹ́jú kan. Ayakumullah. Bàbá wa chairman, Ṣéhù Músà wọn ò fi wá lẹ́ ìṣẹ́jú kan. Allah. Ẹ sì ń tún ẹ̀yìn tí yín náà ṣe kalẹ̀ báyìí.
Allah. ààrẹ lomi ìsádìmọ́ níbi ìwà abúti ń bẹ lọ́wọ́ ẹ̀. La ilaha illallah. ń gba bàbá wa kú. wọ́n jáde bí wọ́n ti jáde ní èyí tí wọ́n gbé sùn fún ló bá ní bí n ti máa sọ pé kábíyèsí ni ó là wá láyé ìṣúná wa gbé fèmí èló wọn fún òun ní 1,000. Allahu akbar. kí ni tí wọ́n fèmí 1,000. ṣé èso ojú 1,000. wọ́n wá gbé mi wọ́n wá gbé sùn fún mi kò sì máa ti mẹ́nu sùn. wàyà eréṣu bọ̀ ayakumọlọ́hù. oníṣòwò ní mú 1,000 tiẹ̀ wá kí n gbé sùn yìí fún ọ. àtọ̀hún ní gbé sùn wá ń bá délé mi ó lọ jẹ sùn yín lọ fi gún yẹn ni. ó bá gbé 1,000. ó gbé 1,000 fún ọba ọlọ́run ọba tí èkó olójú kan kó tó mú ni. wàyà eréṣu bọ̀ ayakumọlọ́hù. ó lè sọ pẹ̀lú bílíọ̀nù lálẹ́ àná kó dàárọ̀ yìí kó sì dolo sí. Allahu akbar. ẹ̀fọ́ àdùnfin múlíkì yìí máa yẹ̀ṣà. ayakumọlọ́hù. ó sì lè sùn pẹ̀lú gbómú gàrí sùn lálẹ́ àná kó sì di láàárọ̀ yìí kó kọ̀ntró bílíọ̀nù. mayashahu bila hisabin. ta ni ṣe bẹ́ẹ̀. wàyà eréṣu mayashahu bila hisabin. ọba gbé owó fún ó ti gbé owó fún tọ̀hún bá lọlé ó ti lọlé òun bẹ iṣu báyìí ọba bówó ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àwọn yìí ò ní látò ní òun ò tún ṣe báárà mọ́. Allahu akbar. ọba kò nílùú ìlú wọn ló bá lọ ìlú bòmí èyí tí ń rò pé kábíyèsí ni ó ṣàánú ya Rabbi àwòrán kábíyèsí ni ó ṣàánú ọba tíjọ́ kejì ọba tún lọ bí ti máa gbégbá báárà rẹ̀ níyàwó wà gbà iṣu yín kọ́ kò yẹ kẹ́ ẹ tún tọrọ báárà lónìí. La ilaha illallah. ó ní àníkábíyèsí ọkọ yín ní ó ṣàánú wa ó wá gbé sùn fún mi ó wá gbé 1,000 fún kejì mi èmi ti gba 1,000 tẹ́ fún wọn èmi sì ti gbé sùn fún àwọn ló sì ní ọ̀pá ó. Ya Rabbi àwòrán fẹ̀mí ànàbọ̀ ayáde. ẹ lákùn ẹ tẹ́wọ́. fàmẹ́lì wò. bàbá nímúri yìí ńlá tòun ní ó kì í fà á gbogbo ẹni ó sunkún níyà yìí ẹkún ọ̀tọ̀ọ̀tọ̀ ló kálukú sun wa ẹkún táwa náà sun wa lónìí ọ̀tọ̀ ni. Allahu akbar. iṣẹ́ ẹkún owó gbogbo nǹkan lọ bọ̀ níbi ìtìrí kọ́ bàbá mi parí rẹ̀ kó tó lọ ni. alhamdulillah. tàbátì àdá bàbá fún wa tàbátì àdá kan wọ́n ní ẹ máa rò pé tàbátì àdá ẹ máa rò pé èpè nìkan náà fi ṣe èpè kọ́ èpè nìkan kọ́ èpè kọ́ kí ni jẹ́ pépè nìkan wọ́n bá ní tàbátì àdá àbílà àbíwá tábà má agina aniwu má lùhù wọ́n máa kàsábà bọ́ba débi sàyẹ́sì ọmọ ní sàyẹ́sì má yẹ́mi sàyẹ́sì 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 sàyẹ́sì. kí ni jẹ́ pépè nìkan bẹ́ẹ̀ yóò tà tí máa ń fa sàyẹ́sì pẹ̀lú ọjọ́ fíìmù pẹ̀lú ṣé òkú sàyẹ́sì. kí òkú máa bọ̀ wọ́n. gbogbo àwa tá a wá bí yìí lónìí à ní sunkún lọlé. ẹ sàmì dáadáa. gbogbo tí ń jẹ́ra àbànújẹ́ ọlọ́run mọ́sàbà wa dáàbò lè.